àdìsá mọ̀ pé nípa àkíkọ̀ pé kullu gulamin muhtanun bi aqiqatihi. afọmọdógún afẹ́ sanwó ẹran fọ́lọ́run ni àbí kí ló ṣẹlẹ̀ gangan ẹ bá link ẹ bá ṣàlàyé. èkejì ẹni tó nǹkan sọnù tó rí he ṣé ó máa ṣe bá owó lò láṣẹ bá ẹran náà lò pé mo bí wọn yẹn ṣe tí ó láyé bá lò pé à ń sìn ẹran sọnù ẹlẹ́yà kan tó náà sáré pa ẹran yẹn pé jẹ́ sáré pa ẹran yìí kì í ṣe bí tẹ́ni tó ní bá dé máa fún lówó ẹ̀ padà ìjẹ́ lè wọlé rẹ̀. naam alhamdulilah salatu wasalam ala rasulillah anabi sallallahu alaihi wa sallam ni kullu gulamin murtahanun bi aqiqatihi ó ní gbogbo ọmọ tí wọ́n bá bí ọmọ yìí wọ́n fi dógò yẹn ni kí wọ́n fi ṣe rahanu bí aqiqatihi pẹ̀lú àkíkọ rẹ̀ ni. gbólóhùn ìfi ọmọ ṣe rahanu láàrin yìí kìí ṣe pé ó túmọ̀ sí pé pàwọn àkọlà ní bàbá tó bímọ lóòpọ̀ tó yẹ kí bàbá tí ó bímọ yìí ìyá ọlọ́mọ ó yọ̀ǹda kó fi ọkùnrin yẹn ṣe ẹ̀kọ́ bàbá yẹn jẹ́ ọkọ fún sòwò náà ló lọ́mọ ẹ̀ ìyẹn làwọn afáàfin níyà pẹ̀lú lórí kí ni túmọ̀ irtihanu yẹn gangan. alimami ahmadu bin abal rahimahullah àwọn tún sí wípé ìtumọ̀ ẹni wípé ọmọ yìí tó bá dọjọ́ al-qiyama kò ní sí pé bàbá rẹ̀ tó ti yé àwọn afáàmì wo wọ́n rò pé ìtumọ̀ ẹni wípé ọmọ yìí kò ní bọ́ kúrò níbi ìjàgàn shaitan níbi àdánwò shaitan torí lára tó mọ̀ táwọn afáà fún nìyẹn kò dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ránù ọ̀rọ̀ fíkìú tí tá à ń sọ ìdésìn so ránù bẹ̀yẹn ránù lúgáwí ránù tèdè òun ni kì í ṣe ránù ṣẹ́rì náà then ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó rí nǹkan ẹni tó rí owó ṣé bá ṣe ń bówó lò tábà rí e tá a fi lọ fún dídí ọdún kan lẹ́yìn náà tábà wá rẹ̀ tó ní a lè yá lò á ya yẹn ni ká yá a lè náà tẹ́ni ẹ bá wá dé lẹ́yìn ìgbà náà á dọ̀wọ́ ẹ̀ padà fún tábà sì rí náà sì nìyí irú ẹni yẹn bóyá àkáfẹ́ owó yẹn ṣe sọ́dákọ̀ ṣé bẹ́ẹ̀ láti bá ẹran náà lò tó bá yẹ pé ẹran la bá rí ẹran póríṣiríṣi àwọn ẹran kan bẹ wọn kì í rí ìran yìí tó bí wọ́n mọ̀nà ju ìwọ tó fẹ́ rí iye gan lọ títí bí ràkúnmí bí màálù wọ́n mọ̀nà tó ti yé bẹ́ẹ̀ náà làgbò ṣẹ́yìn lágbò kan kó sọnù rí padà ó sọnù ó wá ráre ìrọ̀ ò kò lè ráre yóò lọ etí kànáà yóò jẹ koríko yóò tún lọ yóò jobi olóbì yóò jẹ ẹrẹsì títí dé mọ yóò tún mọ bọ́lá ẹ̀fẹ̀ lọ bẹ́ẹ̀ tó ti pàápàá jùlọ ràkúnmí tiẹ̀ òun tiẹ̀ mọ̀ náà àfi tẹ́ bá bolójú lókùn tẹ́ bá mú rìn láti ibà yìí títí dé kútúwé ń jí tẹ́ bá ní kó mọ lọ́lé padà tó bá gbọ́rọ̀ yín yóò mọ̀ bọ̀ wálé tó ti so bóyá ẹni pé tó mọ̀nà jù wá lọ bóyá ẹni pé àáríye àwọn akẹ́kọ̀ọ́ lásán ló níyẹn tó ti sùúrù gbogbo ẹranko náà máa ń ríye ṣùgbọ́n tó bá ti àdá sí pé tọ̀ èyàn wá mú bẹ́ẹ̀ bí ẹran àgbò òun lórí bóyá ó bá nínú ọgbà rẹ̀ bóyá ẹran ẹ̀ ó rí wọn ní ọgbà ẹ̀ láì mọ bó ṣe jẹ́ irú ẹni báwọn ò ṣe pẹ̀lú ẹ̀ yóò fi wẹ́lẹ̀ náà ni ó di ọdún kan oṣù ojú ọ̀run bẹ̀rẹ̀ 12 òun náà pè ní ọdún kan òun ó fi wẹ́lọ̀ lẹ́yìn ẹ̀ tí ò bá wá rí ẹni tó ní ẹ̀rí kódà òun ò tí kò lẹ́tọ̀ọ́ kan láti pa kó lè dànù torí pé ẹran yìí yóò padà lọ síbi tó ti wá mélòó làwọn ẹran kéékèèké gan jẹ́ pé wọ́n mọ̀nà olóńgìní olóńgbò wọ́n mọ́lé olówó wọn ewúrẹ́ tó bá jẹ lọ báyìí yóò jẹ wálé padà ní wọ́n lórí yé tó ti yé so kẹ́ni ẹ mọ́tì ẹ̀rú náà rọ ilé yára lára kó mẹ́pẹ̀rẹ̀ léyà o kó mọ́ rò ṣùgbọ́n tó bá wáyé pé ẹni yẹn ó fi pẹ̀rẹ̀ léyà ẹni yẹn vọ́ọ̀lìmù ni alábòsí ni ó ṣe àbòsí fún ẹran ó ṣe àbòsí fẹ́ni tó lẹ́ran tó ti bẹ́ẹ̀ yóò wá dá padà yóò dá ẹran yẹn padà tó bá mẹ́rin tó padà wá ní iye tí ẹran yẹn tó wọ́t kó tó yẹ kó pa yóò dòwò ẹ̀ padà fún ẹni tó bá mẹ́rin tó ní owó tó wọ́t àfẹsẹ̀ sọ́dákọ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ kò yẹ kó para rárá
arábìnrin kí ló kàn pẹ̀lú ẹran tó sọnù fẹ́ràn tó sọnù lẹ́nà ní tí ó jẹ ń bẹ pẹ̀lú ẹ̀ ẹ̀rí sórí dá sí pé kì í ṣe gbogbo kan náà la máa ń rí i àwọn kan bẹ tá a lè rí àwọn kan bẹ a lè rí bó ṣe lè kó mọ̀. bóyá pọ́sílì ó máa kárí wa number 2 now ṣé yẹn náà ṣé ó bá lọ bẹ́ẹ̀ ní ránù gẹ́gẹ́ pé nǹkan tí yẹn lè ta ní ránù. na certificate ṣe ránù tó yẹ pé certificate lórí property kan tó yẹ pé ẹrú ló ní certificate yẹn sìn ó wà òkè wọ́n lè fi dúró tó ti ẹrú tó fi passport ẹ̀ dúró ara ẹ̀ ló fi dúró àyè bẹ́ẹ̀ kọ́ ni ẹrú tó fi id card ẹ̀ dúró ta ló fi dúró iye tó wọ́ọ̀tì ló fi dúró ṣùgbọ́n tí ìṣe ẹrú tó fi id card ẹ̀ dúró ìyẹn ṣe kankan o ìyẹn ṣe ránù ní ṣókí tó ti yẹn sìn but at the same time bí ìyẹn ṣe ránù yẹn ṣó lè lọ bẹ́ẹ̀ àbí kò lè lọ bẹ́ẹ̀ kò sábúrú mẹ́ ó lè lọ tó ti àmọ́ kì í ṣe ránù ní ti yẹn sìn torí pé ẹni tí èròǹgbà lórí ránù gangan ni pé ìkan nínú mẹ́ta ni bẹ́ẹ̀ kẹ́ni yẹn kó dówó padà kó gba ránù ẹ̀ ìkan nìyẹn ìyẹn wà fún certificate àbí kí kó mọ́ rówó dá padà kẹ́ni yẹn kó ta ránù tó ti yé kó dá balance padà àbí kó ta ránù kó ṣe déédé so kó dá ránù padà kó gba dúkìá rẹ̀ ìyẹn wà fún tó ní certificate ìyẹn lè lọ bẹ́ẹ̀ so tí yẹn bá lò yẹn kò sáburú níbẹ̀ àmọ́ kì í ṣe ránù gangan tó pé ránù mọ́jẹ̀mú ọ̀nà mẹ́ta yẹn gbọ́dọ̀ wà lórí ránù pé tẹ́lẹ̀ yóò bá work tẹ́lẹ̀ gbọ́dọ̀ work tó ti yẹn sìn lórí àti pé yóò jẹ́ nǹkan tí yẹn máa tà tí yẹn máa rà so certificate tí yẹn wá gbà yẹn tó jẹ́ kọ́pà certificate yẹn dúró ránù kan yẹn kò ṣe é tà kò ṣe é rà kò wúlò kódà kò sí àǹfààní bẹ́ẹ̀ pẹ̀lú kò sí àǹfààní bẹ́ẹ̀ fún mọ̀tẹ́hínù náà ìbéèrè ẹni tí ó fi ẹran dúró ẹran yẹn wá bímọ ǹjẹ́ ẹni tí ó mójútó ṣó lè mú ẹran kó mú ọmọ ẹran yìí kó fi ṣe òǹdíwọ̀n tó nálé lórí rárá títí èsì bóyá ìdásí pé tí ẹran yìí tó bá kú látara yìí pé kò fara ní ó tọ́jú ẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ọwọ́ àmọ́ náà ẹni tó rọ́hínù nígbà mi padà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àǹfààní tó bá tara ẹ̀ jáde náà nìyí ẹni tó ní náà nìyẹn rọ́hínù ló ní àfi tó bá yàǹda fún lókù tó ti yé so láàrin ẹni sìn ẹni yóò mọ jẹ rìbá àǹfààní tó ní ó lè gùn àǹfààní tó ní ó lè fún wa rẹ̀ irú àwọn ẹni tó wá fẹ́ ewúrẹ́ dúró ewúrẹ́ nísìnyí kò ní mílìkì kan tó máa ń fún lára bẹ́ẹ̀ sì ni kò ṣeé gùn ṣùgbọ́n ṣe é tà tó ti yé ó ṣe é tà ṣùgbọ́n ẹni yìí ó ń fún ní oúnjẹ ó ń fún gbogbo ẹ̀ tó ń ẹ̀hẹ́ ó náwó lé lórí nítorí wọn kàn máa ṣe ni wípé yóò mọ estimate iye tó náwó lé lórí ọmọ mi èrè jẹ́ àárọ̀ yìí báwa mi 15 naira náà ni ọ̀sán kọ́ ẹ̀gẹ́ 50 naira alẹ́ ń kọ́ èrè 50 naira 150 lọ́sẹ̀ 150 times 7 iye tó bá jẹ́ kó mọ̀ pé gbèsè lọ́rùn ta ni lọ́rùn rọ́hínù ni tó ti yé so bóyá yóò wá padà wá yọ ẹgẹ́ bí agreement wọn nínú ìgbà tó bá padà wá tà yóò yọ gbèsè yẹn kúrò ìyẹn ni owó oúnjẹ kúrò kó tó di wípé ó yọ gbèsè tí yẹn ni yẹn jẹ gangan àbí kó gbowó oúnjẹ lọ́wọ́ ẹ̀ kẹ́ni ẹ̀dẹ̀ san gbèsè ẹ̀ padà kó dá ẹran ẹ̀ padà fún àtọmọ ní tí ó ṣe nìyẹn so kò ní mú kan náà ọmọ ẹran àbí méjì kó lóun fi di ara rìbá nìyẹn. number 1 sister ó yà kan lọ́wọ́ èèyàn fún àpẹẹrẹ ìfami pẹ̀lú wáyà fami tó wá ní tó bá pọnmi tán bébí náà pọn ike kan ṣé o ti jẹ rìbá o ti gba rìbá. number 2 question agbálé pàtàkì agbálé ti fún wa lófin pé a máa ṣe mítìnì ní ìgbà báyìí o pàtàkì abẹ́rẹ́ mítìnì wá rí i pé inú ṣọ́ọ̀ṣì ní sẹ́ńtà mítìnì kí ni a máa ṣe. number 2 sister yẹn wọ́n tún sọ pé ẹni tí ó ń gbélé ó ti wá fẹ́ kúrò nílé kò sọ fún landlord ó wá fi àbúrò tiẹ̀ síbẹ̀ kí o máa gbé rẹ̀ lọ kí ni ṣẹ̀rí àsọ ọlápò pọ̀ mìíràn ti ìtàrin yẹn ó kù kàn ẹran tó kù. na ìbéèrè àkọ́kọ́ tó bá dá sí wípé ẹni tó yá dòrò lọ́wọ́ wa sorry ìgbà àfàmì
ìgbà àfàmì lọ́wọ́ wa bá ṣe pè lọ́yọ̀ọ́ ni ẹ̀ lè mọ́mọ́ bẹ́ẹ̀ ni o ẹni tó yá dòrò lọ́wọ́ wa tó bá yẹ pé ìbáṣepọ̀ yẹn bá wà láàrin wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tá a máa ń ránṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ni kò sáburú ń bẹ̀ tó bá fẹ́ yá gbà àfàmì lọ́wọ́ wa tá a sì ní kó bá wa pọn mi korobá kan kò sáburú ń bẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé tọ̀ ní tó so wá pọ̀ láàrin yẹn òun ni tó fẹ́ yá àwa ní ẹ máa yẹ bá ń fa mi rìbá nìyẹn o ẹni àti ọ̀gá báǹkì bákan náà làwọn méjèèjì so a gbọ́dọ̀ dánwò haramu ni tó ti yé ọ̀rọ̀ orílẹ̀ lọ́dọ̀ àwọn àfáà yìí pé kullu qardin jarra naf'an mashrutan fahuwa rìbá gbogbo ìyá rẹ̀ ní nǹkan tó bá ti máa mú èlé wá àǹfààní wá fún ẹni tí ó yá wa ó ti di rìbá lé lọ́wọ́ tó ti yé so aṣọ dáadáa káwọ ẹni yẹn ṣe ń tọ́lá sí pé a máa ń bára wa pọnmi ó máa pọnmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé yẹn ni kò sáburú níbẹ̀ so a bá lò gẹ́gẹ́ bí a ṣe mara wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn so àwọn àǹfààní kankan lọ́dọ̀ ẹ̀ tó ti yé so rẹ̀ náà sì ní tó bá dẹ̀ lóhùn òun ò bá wa pọnmi nítorí ẹ̀ ká má fún ní ìgbà àfàmì tó ti yé then ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó gbalé apàdà arípò padà sọ ilé yẹn di church bí tó ti ń jọ́sìn àbí dúró kí ló wá ṣẹlẹ̀ tó máa fẹ́ ṣe tenant meeting wọ́n fẹ́ ṣe ní church ẹnu àwọn onílọ̀yún rárá tó ti yé tó yẹ kó bá sọ yẹn fún wa ká tó gbalé àgbọ̀dọ̀ dánwò mùsùlùmí ò kí n máàkì argument rárá tó ti yé tí ó bá dẹ̀ sọ fún wa kó tó dípẹ́ àgbálé ká dó lórí ẹ̀ pé rárá ní kí n wọ church kò sí ní kíní tó ti yé ìyẹn ò lọ́nà àbáyọ kan rárá. number 3 kí ni náà a fẹ́ kúrò nílé a fẹ́ replace ẹlòmíì síbi tí tá a gbé yẹn tó bá yẹ pé ní gẹ́gẹ́ bí orúfù wa tako àwọn kọ́lékọ́lé àwọn landlord ní láwùjọ wọn kí ń gbarú ẹ̀ tẹ́mi mọ́ ò pèsè àbájọ náà kọ́lé wọ́n ti kọ́ sórí báyìí pé no tenant must transfer a room kí ní kan ọmọ nǹkan síbẹ̀ gbogbo rìsíìtì bó ṣe máa ń kọ́ síbẹ̀ náà nìyẹn tó bá eléyìí ti di orúfù wa al-urfu sì ní al-hurfu muhakkam tó ti yé orúfù a máa kàkún ẹ̀sìn fẹ́ ká kàkún lókùngbà tí ẹ̀sìn ò bá ti gbọ́rọ̀ kan wá lórí ẹ̀ nítorí orúfù wa ti lè mú wá òun ni almarufu urfan kalmashurutu sharto sulani ye leto wọ́n tàbí pé kọ́ a wà ní environment kò tó yá sí pé landlord go worry tí yẹn bá sublet ilé tí yẹn gbà agba room and parlour landlord room and parlour lágbà o so nínú room yẹn àwa let ẹ̀fẹ́ lómi àwọn náà wá di minor landlord tó ti yé láàrin yẹn tí landlord bá ti tako kò sáburú mẹ́ ẹ̀sìn ò tako tó ti yé torí pé ìta bá yá ayá láti lè sanwó àǹfààní tó wà níbẹ̀ ẹgbọ́ yí dáadáa afẹ́ ayá property ìjára wọ́n lísẹ̀ fún wa àwọn máa sanwó wọ́n lísì fún wa yìí tá rẹ́ǹtì yìí aláǹfààní ká lò ó bó bá ṣe wù wá lárẹ̀ a lè lò ká fi ṣòwò ká fi wá owó tó ti yé mo tó bá yẹ pé ẹni tí ó lísẹ̀ fún wa tó rẹ́ǹtì ẹ̀ fún wa tó bá ti ṣe ní mọ́jẹ̀mú pé kò gbọ́dọ̀ wáyé àgbọ̀dọ̀ kọjá là àwọn tó rẹ́ǹtì ṣe àdọ́sìn wọn kì í sọ pé kí ẹ má fi rẹ́ǹtì wọn kì í sọ bẹ́ẹ̀ ok àwọn aláwọ̀ rẹ́ǹtì ṣe àdọ́sìn 10 ẹ bá kó wá síwájú lẹ́yìn kò pẹ́ kó jìnnà lẹ́ẹ̀kan náà ni pé àwọn náà afárá ìdáfẹ́ jọ níbo lẹ ti rẹ́ǹtì ṣe àyín yìí àkílódé àwọn náà fẹ́ rẹ́ǹtì náà fẹ́ ṣàkíkọ́ ni dọ́sìn mélòó dọ́sìn 5 oya 10,000 ẹmọ wá ẹkùn 5 mẹ́ a lè ṣe so ẹ̀sìn òtakò tó dé sí torí pé àǹfààní òun là ń sanwó fún so ẹni tí adẹ̀rẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ ẹni lókùngbà tí ò bá ti dè wá pẹ̀lú mọ́jẹ̀mú kan áfíríkà ló bó ṣe wà a lè fi pa owó wọlé tó dé sí ní tá a lè fi ṣe ní pé a lè fi tọrẹ a dẹ̀ lè sọ́dí títí wá tó dé sí náà ṣùgbọ́n lábẹ́ tábà wá fi rẹ́ǹtì fẹ́ lómi tó náà bá wá bàjẹ́
wọ́n jó nígbà tán ṣe kí ní tán bẹ̀rẹ̀ sí jó lórí wa kán gbẹ̀ wa kán ọrùn wa ló wà o àní kó ẹ̀kú ṣíà lọ sọ́dọ̀ Indonesia so bẹ́ẹ̀ náà ní ilé náà ǹdẹ́ ṣùgbọ́n àwọn ẹgẹ́ mi tẹ́mi mọ̀ ní o mi mọ̀ níbò mi o but ọ̀pọ̀lọpọ̀ àwọn landlord wọ́n máa ń kọ síbẹ̀ yìí pé tenant kò lẹ́tọ̀ọ́ láti lè fi lé àwọn rent fẹ́lómi láì mọ̀ sí káwọn mọ̀ sí tó bá ti wá rí bẹ́ẹ̀ tenant ò lè ṣe bẹ́ẹ̀ so ádàbí àti ránṣẹ́ pé ìyàn kọjá là lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ náà lórí ọ̀rọ̀ ẹran tó kú tó wáyé pé kó tó kú tán yányán kẹ́mi tó bọ́lẹ̀ lára ẹ̀ lábárí ká sì bismillah ká sọ bẹ́ẹ̀ sí kápá alhamdulillah a lè jẹ a lè ta a lè fi ṣe àǹfààní tó bá wáyé pé tọ̀ èmi ti bọ́ lára ẹ̀ tán ló ti wá kú tán yányán láwá débẹ̀ kò sí tá a ṣe ìdésìn tọ́ba lè rí ilẹ̀ ẹ̀gbẹ́ ká gbẹ́lẹ̀ ká sín ká bù mọ́lẹ̀ tábà rí ilẹ̀ ẹ̀gbẹ́ ká lọ jùnù a lè fi ṣàǹfààní kankan àyàfi tábà rí àwọn ẹlẹ́dẹ̀ a lè fẹ́ lẹ́dẹ̀ jẹ títí àbí àbáwọn tí wọ́n máa ń fẹ́ lò fún àwọn nǹkan míì a gbọ́dọ̀ ta èèyàn kí ń ta nájásà tó ti yé àti mẹ́ta ní tó bá jẹ́ ẹ̀gbin àyíta bẹ́ẹ̀ ni tó bá jẹ́ nǹkan haram tọ́nà bá ṣe léwọ̀ àkíńtà so eléyìí àkíńjẹ́ tó ti pé tó wá ti di ẹ̀gbin a gbọ́dọ̀ ta a máa lè fún yàn tàbá rí wípé òun á fi ṣe àǹfààní léyìí tí ò ní kọ́ dí òfin Ọlọ́run a lè fún so náà ẹran tí a ríye àbí òkè ṣe ẹni béèrè òkè ẹran tí a ríye ó sọnù ọdún kan wáyé tí pé ẹran ìwá kú kò ṣe gangan tó dé sí ó sọnù kò ṣe gangan tó àákàn wo kí ló fa sábàbí ikú ẹ̀ tó yẹ pé tó fa sábàbí ikú ẹ̀ ní àìfún lóúnjẹ déédéé à ń kanra change à ń kanra ẹ̀ mọ́ òun lẹ́ran fi kú káwọn pé a ní gbèsè ẹran lọ́rùn tó bá yẹ pé tọ̀ oúnjẹ káàkiri náà ni ní àgbàlá wa lèjò bá wọlé èjò bá gé jẹ ló bá kú ìyẹn ó kúrò ní ìkápá wa so a ní kankan tá a ṣe lórí yẹn tó ti yé so a wo tí ó fa sábàbí ikú ẹ̀ torí pé a ti jẹ́ bí alámòjútó fún ẹni tó ní a mójútó dáadáa tó bá fi wá lè kú látọwọ́ wa látara negligence a gbọ́dọ̀ wà responsible fún ẹ̀mí ẹran yìí wallahu a'lam náà fi wá wáyé pé ok ṣáwá lè lo awọ ẹran tó wí àmọ́ jẹ tó bá fi lè kú níkù gífà anábì sallallahu alaihi wasallam ní alla tantafi'u bí iyabiha kí ló ṣe yín tẹ́ lè rí àǹfààní látara àwọ̀ ẹran kẹta ní àwọ̀ ẹran tó kúkú gífà kẹfà àwọ̀ yìí kúrò kẹwàá sakóòrùn pa àwọn kan ẹran kú bẹ́ẹ̀ wọ́n fẹ́ lọ jùnù kí ló ṣe yín tẹ́ ṣe bẹ́ẹ̀ so ẹran tó kú ní gífà a lè bó àwọ̀ rẹ̀ ká bó àwọ̀ rẹ̀ àwọ̀ àtàní àwọ̀ rẹ̀ á bó àṣàṣòrùn tó ní bá tó bá gbẹ́ a ní fi ṣe pọ̀mọ́ o a kì í jẹ́ rárá torí pé gífà ni ṣùgbọ́n a lè fi ṣe bàtà a lè fi ṣe torí pé a ti change ẹ̀ yẹn ni tó ń pè ní istihala masalatul istihala ní tó jẹ́ nǹkan haram ǹjẹ́ a lè convert ẹ̀ sí nǹkan halal padà tó tẹ́ sí so láàrin yẹn ẹ̀sìn yọ̀ǹda fún wa nam ẹran eléyìí ìpínlẹ̀ ẹran àmọ́nà ni tó ti àti wá bó bàtà wá bó kílẹ̀ bẹ́ẹ̀ fi ṣe tó tẹ́ sí so a ti padà sípínlẹ̀ kí ló fa sábàbí tó fi kú yóò sì mọ lọ bẹ́ẹ̀ tó bá yẹ pé sábàbí tó pàtó fi kú ni pé àwa careless ni kò ní ò lè tábà bú awọ ẹ̀ tán a lè fi ṣe bàtà wa àtàwọn ọmọ àti ìyàwó káfíń náà bàtà ká máa wọ kò sábúrú ń bẹ̀ gbèsè ó dídí ẹrẹ́ kan bẹ lọ́rùn already ṣé ti yé tùmọ́ tó bá yẹ pé tọ̀ ńgbà tí careless ó kúkú bọ́lọ̀ ṣe kádàrá ni tó ti yé sí pẹ̀lú gbogbo ìgbìyànjú wa àwa bó awọ ara rẹ̀ abo àwa tánì ẹ̀ asasónù wa gbẹ ṣáàlẹ̀ ráfà náà wà lè ráfà ní níbẹ̀ ntí so lórí yẹn a lè rí àǹfààní níbẹ̀ torí pé àwọn akọ́la ní tó dé sí àwọn akọ́la ní ẹran yẹn tó ti yé tó yẹn tó bá dá sí pé bóyá ó bá kúkú kádàrá tó bá kú látọwọ́ wa a lè ráǹfààní níbẹ̀ ó ti gbèsè lọ́nà tó bá bá kúkú kádàrá pé bóyá ejò géjẹ àbí mọ́tò gbà á padà lọ jùnú náà ni so láàrin yẹn àwa lè rí àǹfààní níbẹ̀
tó ti yé torí pé gbèsè rẹ̀ gangan kò sí lọ́rùn wa mọ́ so yálà àjùnù ẹlẹ́dẹ̀ jẹ́ àbáwọn abó awa rẹ̀ abó àfi ṣètẹ́ ìkírun kò sáburú níbẹ̀ ṣókìlẹ̀ jẹ́ òun wá ta òun jẹ́ haramu ni bóyá jẹ́ haramu fáwọn ló jẹ́ haramu fóun náà àyíta ẹran tó kúkú gífà àyíta so àwọn kan fún torí pé ó béèrè fún ẹlẹ́dẹ̀ rẹ̀ so àwọn èèyàn lọ́nà bá ṣe ní haramu fún láti lè jẹ ọlọ́run bó ṣe ní haramu fún àwọn ẹran láti lè jẹ so láfi ní gbà fẹ́lẹ́dẹ̀ rẹ̀ kẹlẹ́dẹ̀ jẹ so gbà táwọn àwọn apẹ́yìn dà ló bá sọ di bísínẹ́sì ó fẹ́ ta òkú ẹran so òun náà jẹ haramu nìyẹn náà. kò mọ̀ kó ń wà láyé kan kó ń wà lọ́rùn ṣé bẹ́ẹ̀ náà ni àmì ọmọ yẹn o so bí a kò lajú fún bí ọ̀sẹ̀ kan báwo ló máa ṣe ṣe irun ẹ̀ ẹ bá fi lékun èèyàn kan jẹ wá lówó àwa rí i pé ó lè san ó lágbára àti san tó ló ń ṣe àwọn nǹkan mìíràn lẹ́gbẹ̀ẹ́ fi san kò wá san ṣáà lè lọ́lé ẹ̀ka ohun tí gbèsè wá fit bí a bí tẹlifíṣàn lè kásán gbé. na ẹni tó jẹ wá lówó láti mọ̀ pé ó ń fi gbèsè ráre ni ó fi ń ṣẹ̀ṣọ́ ni ó ní kò fẹ́ san ni so nínú tòfin tọlọ́run a ní kápá láti gbé kan nínú dúkìá rẹ̀ tó jẹ́ nǹkan halali káde o tó jẹ́ nǹkan halali kó mọ́ jẹ́ nǹkan haramu tábà lọ gbé nǹkan haramu à nílé ta o yóò di gbèsè wa lọ́rùn á gbé nǹkan halali irú tẹlifíṣàn tálẹ̀ fẹ́ ta fún tó wọlé tẹlifíṣàn àwọn tó bá rà bá o ìwọ ń gọ́ tálẹ̀ fẹ́ ta fún tí ò ní fi wòwò kú wò alùsùnà wo fíìmù alùsùnà wo bọ́ọ̀lù alùsùnà wo eré ìtàgé alùsùnà kódà ọlọ́run ló mọ iye fíìmù tí alùsùnà ti wò so yíò sọ́kù náà kí yíò ní tí wọ́n fẹ́ kí alùsùnà mọ́ o so ní ṣókí ó máa nira àti tà ẹ má gbé tẹlifíṣàn ẹ má gbé tó ti ń sìn ẹ lè gbé freezer irú àwọn yẹn so ní ṣókí ẹni tó bá jẹ wá lówó tàbí kó ní kò fẹ́ san ni tàbí àwọn ibi tí property ẹ wà tó sì ní máa ń fà nínú tó láǹfààní nínú ká gbé ká tà tàbí wá tà tán àánú wa ṣe àmọ́nà lórí ẹ̀ ó jẹ wá 10 naira àtà ní 20 naira ẹ fún ní 10 naira padà tó ti sí ń jẹ ni ó jẹ wá 10 naira àtà ní 8 naira tó ti ẹ̀dẹ́ kó yẹ ìpókù balance ló balance 1 2 naira a lè ṣe bẹ́ẹ̀. náà ẹni tí ó sick ó ti wáyà wèrè àbó dákú ó ti dákú ó ti di ọ̀sẹ̀ kan báyìí ló ṣe san gbèsè irun ẹ̀ kò sí gbèsè irun fẹ́ tó dákú tó ti yé sí kò sí gbèsè irun fún almogma alẹ́ àfi irun tí àsìkò ti wọlé kó tó dákú ṣàgbọ́yé zuri ti wọlé lẹ́yìn ìgbà yẹn ló wá dákú ó ti gbèsè lọ́rùn ẹ̀ asiro ti wọlé ìgbà tí ó jí ní àsìkò mọ́gíríbì tó ti yé irú ẹni yẹn irun tí ó bá ti wọlé ọlọ́run fún wa àtẹni tó dákú àtẹni tó ya wèrè tó ti yé rí bẹ́ẹ̀ sẹ́ ewo èèyàn jẹ gbèsè wọ́n wá dájọ́ fún wọ́n ti fún ránù pé gbà ó wá dájọ́ gba ìpínlẹ̀ àdì ọ̀nì 30 máa sanwó ẹ̀ kò wá san má ti ta kíní yẹn o tó wá ti dọ̀nì 50 máa sanwó ẹ̀ ó tún di ìgbà yẹn again kò tún san ẹni yẹn dẹ̀ nídìí owó kí lè máa ṣe ní ibẹ̀ yẹn question kejì wípé nínú family ẹnìkan tó jẹ́ Christian fẹ́ ṣe wedding nínú church ẹni tó fẹ́ dún bàbá fún Christian ni Muslim lòun ṣó lè lọ dún bàbá mùsùlùmí pé lọ ṣe bàbá ní church. Alhamdulillah méjì now ṣé mùsùlùmí ọkùnrin bàbá ṣó lè lọ ṣe bàbá fún èèyàn ní church
òun lórí ẹbí òun ló dúró lókun bàbá so ẹni tó fẹ́ ṣe bàbá fún yẹn Christian ni wọ́n lọ ṣe wedding ní church òun náà dó fún bàbá ṣé ó lọ ṣe bàbá ń bẹ̀. rárá kèfèrí ni bàbá kèfèrí mùsùlùmí ni bàbá mùsùlùmí tó ti yé mùsùlùmí yóò mọ̀ jẹ́ wàlíyù fún mùsùlùmí kèfèrí yóò mọ̀ jẹ́ wàlíyù fún kèfèrí mùsùlùmí tó wù tó fẹ́ kó fẹ́ Cynthia tó ti yé bàbá Cynthia náà ni ó dúró John náà ni ó dúró gẹ́gẹ́ bí ẹni tó fi Cynthia lọ́kọ fún tó ti yé torí pé Cynthia Christian ni ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni ó dúró kódà àwọn ẹlẹ́rìí tí ó mú wá gan nínú wọn àwọn mọ̀lẹ́bí Christian náà wà ń bẹ̀ tó ti yé ó tọ́ ẹ pé Muslim ni obìnrin tó ti yé ẹni tó wá fẹ́ dúró fún ó wá jẹ́ Christian tó ti yé ó wá jẹ́ Christian yìí ò lè wúrọ̀ bẹ́ẹ̀ kò lè lọ definitely arábìnrin ò ní wàlí náà ní ìbéèrè nísìn Christian ló fẹ́ marry àbí náà wàlí yìí wá ní mùsùlùmí kò jọra wọn kò lè wáyé bẹ́ẹ̀ fìdésìn kódà bódà sí pé ọmọ yẹn gan tó bá jẹ́ murtada tó bá jẹ́ nítorí pé mùsùlùmí ni tẹ́lẹ̀ ó wá change ó di kèfèrí kò di Christian ó di kèfèrí bàbá yẹn ò gbọdọ̀ dúró fún tó ti yé so mùsùlùmí ní máa dúró fún mùsùlùmí kèfèrí ní máa dúró fún kèfèrí náà ẹni tí ó jẹ gbèsè tó sì fi ránù kalẹ̀ àsìkò tó kò san gbèsè wọ́n tún fún lásìkò tó san gbèsè àkọ́kọ́ ìyá fún ẹni tó jẹ ní gbèsè ìyẹn ẹni tẹ́ni ẹjẹ́ ń gbèsè ìyá fún ní mọ̀ràn ìyá fún mọ̀rẹ̀tẹ́nù ní mọ̀ràn pé kó ṣe sùúrù kó lọ lára sí lọ́nà bá pọ̀ láṣẹ náà Al-Qur'ani nìyẹn lọ́ni fanadharatun ila maysaratin tó ẹ̀pẹ́ ní tára bá ní tí kò ní kápá àti lè san ká lọ lára dìgbà tí kápá wà fún tó ti yé náà tó bá dá sí pé ẹni yìí ó ní kò fẹ́ san ni ó kàn ń pè ní dọ́là adẹ̀ tún extend ẹ̀ fún bẹ́ẹ̀ so aláǹfààní ká gbẹ́sẹ̀ lé dúkìá ẹ̀ kan irú èyí tó wà lọ́wọ́ wa yìí aláǹfààní tùdésì ṣùgbọ́n àgbà yẹn lọ́dọ̀ ẹ̀ pé kò tà gbàfẹ́ tà tó bá ní ká má tà tùdésì tó bá ní ká má tà á ní kó bá mú wa tó bá ti mú wa tá a sì mọ́pá ní bùkátà sí kìíní yẹn á padà tà náà ni tó ti yé pápá jùlọ tá a bá wá láǹfààní sí ṣẹ̀ríà court irú kan bẹ́ẹ̀ á lọ sí ṣẹ̀ríà court máa invite ẹ̀ àwọn wà jẹ́ nípa ìsìlá kó san gbèsè àbí kó fún wa yẹn ọ̀dàkátà dúkìá tó yẹ pé nǹkan tó bá tóbi ni. a wá rí i pé kò lágbára kò lè fẹ́ ká ta kínní yẹn ṣáná lè lo ránù tó dúró yẹn ká tún wá lọ bẹ́ẹ̀ lómi pé ìwọ náà èmi náà ti fi ṣe from ránù to ránù. wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kò sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ tọ́lá àkọlà ní tó bá gbàgbà dáńkọ́ wọ́n ní kò sí gbójọ bẹ́ẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik.